Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Today is a great day for us in Egbaland, and we are celebrating an icon. We are celebrating a man whose quintessential prowess cuts across the entire African continent, and it goes beyond. The man who has brought intelligence, who has brought culture, brought it to play, and he has lived, he has succeeded. Call him W.S. Wole Soyinka, Professor Akinwande, the Nobel laureate himself. We must encourage our children to develop their talents. If Wole Soyinka's parents had suppressed him when he was young and was going after those spirits, he would never have had the imagination to be as productive as he has been. And we must encourage our children to shun any injustice. Anything that is not going to be fair to all, they must shun it, because that's a great legacy that we have to leave for our children.
The Alake of Egbaland, ODGL. Greetings to all the Obas present, our fathers. We are the members of National Association of Seedors, Pyrates Confraternity, an organization co-founded in 1952 by our icon, Professor Wole Soyinka, at the then University College, Ibadan. That was about the time we were about to gain independence. And there are lots that were going on the campus. And he felt there is need for him to bring like minds together to create a just and egalitarian society. That is why the organization that was formed then with 6 others, we call them the Magnificent Seven. And our icon is the last man standing. The story of our icon can't be written without the Pyrates Confraternity. That is why we are here to honor our hero, our icon. And we thank you for giving him this honor. And I pray that you will be honored in your lifetime. Ìyàtọ̀ wà nínú ẹgbẹ́ wa àti àwọn ẹgbẹ́ amòkùnṣìkà tí à ń rí ní ìgboro nítorí wípé tí èèyàn bá fẹ́ sọ irọ́ di òótọ́ èèyàn máa mú òótọ́ tó máa fi kó lẹ́sẹ̀ ó tún máa fẹ́ parapẹ́ ni kò lè jẹ́ òótọ́
jọmíjọmí ò lè ní ohùn mi lẹ́nu. Kò sí ẹni tó lè sọ wípé òun wà nínú ẹgbẹ́ yìí tí ò ní wà disciplined. But àwọn ẹgbẹ́ tá à ń rí ń sìn nítorí wípé wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe la ṣe ń rí oríṣiríṣi nǹkan tó yẹ pé ká kìyàn mọ́lẹ̀, ká dáyàn ṣubú, ká ṣe àwọn ipá fún àwọn ẹnìkejì. Ẹgbẹ́ tiwa kì í ṣe. Ìdí tí àwọn yẹn ṣe lè rí nítorí pé wọn ò mọ nǹkan tí wọ́n darapọ̀ mọ́. Èyí ló ṣe jẹ́ pé a ṣe sọ pé òfin àkọ́kọ́ ni wípé tí o bá jẹ́ graduate you can't join us. You must have come of age before you can become a graduate. The moment you become a graduate, ìgbà tí o bá ti lè jẹ́ ẹni tó ti jáde ilé ẹ̀kọ́ yunifásitì tó o máa fi darapọ̀ mọ́ wa, o ti gbọ́dọ̀ tójú bọ́, o ti gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣe, o ti gbọ́dọ̀ mọ̀ wípé èèyàn ni eléyìí kò yẹ ká pa lára. Bá a ṣe lè mú ọ̀nà tí ó máa fi lọ síwájú bá ìlú, òun ni àwa ń ṣe. So ìyàtọ̀ wà láàrin wa àti àwọn ẹgbẹ́ amòkùnṣèkà yìí. O gbọ́dọ̀ kọ́ jáde yunifásitì kó o tó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ Pyrates. Tí o bá jáde yunifásitì o ò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ Pyrates. Ìdí tí a ṣe ń ṣe eléyìí ni wípé oníkálùkù á ti dàgbà, á ti tójú bọ́, á mọ ẹ̀tọ́ ẹ̀, á mọ nǹkan tóun fẹ́ darapọ̀ mọ́. Àwọn èèyàn tó wà nínú ẹgbẹ́ Pyrates Confraternity kì í ṣe àṣànù èèyàn. Àwọn èèyàn tó jẹ́ wípé tí wọ́n bá rí wọn, wọ́n máa mọ̀ wípé àwọn èèyàn gidi, àwọn èèyàn tó jẹ́ pé àwọn èèyàn tó ṣe mú yangàn. Èyí ló máa ń mú àwọn èèyàn láti darapọ̀ mọ́ ẹgbẹ́ Pyrates Confraternity. Inú mi dùn láti sọ fún yín, ọ̀pọ̀ èèyàn ni ò mọ̀ nígbà tí bàbá wa Alake of Egbaland nígbà tí wọ́n fẹ́ ṣe 100 ọdún, a wá sí ibẹ̀ láti wá yẹ wọn because wọ́n jẹ́ ọ̀kan nínú ara wa. Oríṣiríṣi àwọn èèyàn tó jẹ́ jàǹkànjàǹkàn ni wọ́n wà nínú ẹgbẹ́ yìí. Ẹ̀yin náà rí ńgbà tá a jáde, ẹ rí àwọn ẹlòmíì tó dágbádá nítorí pé wọ́n rí pé àwọn èèyàn wọn nìyí náà fi sáré darapọ̀ mọ́ wa. Ọ̀tọ̀ ni ètò tán bá wá, but wọ́n ṣe rí pé a dé, wọ́n ní láti darapọ̀ mọ́ wa. Kò sí ẹ̀dá kan tó máa wà nínú ẹgbẹ́ yìí tó máa tijú wípé òun ò kì í ṣe ara wa nítorí pé a kì í ṣe amòkùnṣèkà. A kí bàbá wa olóyè nítorí wọ́n joyè Ẹ̀gbá, olóyè Wole Soyinka ọ̀jọ̀gbọ́n. A kí wọn kú ọjọ́ ìbí. Kókó lára ọ̀tá ń le. Lágbára Ọlọ́run ọba, wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ni. Nítorí irú wọn ṣòro, a kì í fẹ́ kí wọ́n sọnù láàrin wa. Ẹ̀wọ̀n kì í sọnù lójú ìbọn. So bàbá wa wọn ò lè tí ì sọnù láàrin wa, wọ́n á tọ́ wa pẹ́pẹ́pẹ́pẹ́ because tá a bá ń rí wọn láyìíká wa, wọ́n máa ń jẹ́ ká mọ̀ wípé àwọn nǹkan tó yẹ ká ṣe a ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àti ìṣe. So à ń kí wọn kú ọjọ́ ìbí 70, that's 90, àbí? Yeah, 90 years. Lágbára Ọlọ́run wọ́n á ṣe 100, wọ́n á ṣe 110, wọ́n á ṣe 120 títí di ìgbà tí ara wọn bá ṣe ń le kí Ọlọ́run ọba tó pè wọ́n sọ́dọ̀. Ẹ ṣé. Ariwo ọ̀jọ̀gbọ́n Wole Soyinka fọ́gọ́rùn 100 ọdún òye. Ọ̀jọ̀gbọ́n Wole Soyinka 100 ọdún lókè ìfẹ́. Ẹ jẹ́ ká bá wọn dúpẹ́ o. Mo júbà Olúdédé ilé ayé, ìbà ẹnìkan rìn tí Olúwa dédé àjùlẹ̀ ọ̀run. A ò kúkú mọ bí ojú Elédùmarè wà kẹ́ o. Kábíyèsí Aláké orí Ẹ̀gbá, mo júbà kí n yí tèmi mọ́rìnkọ́ o. Dédé ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Ẹ̀gbá, dédé ẹ̀yin àgbà ìjòyè, ẹ̀yin olórógun, ẹ̀yin olóògùnní nílẹ̀ Ẹ̀gbá, mo júbà kí n yí tèmi mọ́rìnkọ́ o. Ẹ̀yin àpapọ̀ ẹgbẹ́ amúlùúdùn Abẹ́òkúta, mo júbà kí n yí tèmi mọ́rìnkọ́ o. Dédé mọdé àtàgbà, kábẹ́rẹ́ má la sáṣọ rán, kẹ́bìtì má la sékúpa. Ambassador Ekòló ti júbà ilẹ̀ ìṣe kílẹ̀ lánú dandan o. Ṣe bí mo ti júbà àgbà. Kọmíṣánná kí ti gbé o. Kẹ́ ẹ bá ní jíṣẹ́ fún
aláṣẹ wa níbí ìyẹn gómìnà ìpínlẹ̀ Ògùn ìfẹ́rú ọmọ akẹsàn pé mo kí wọn sílé baálẹ̀ ọjà rí ìyẹn kábíyèsí Aláké orí Ẹ̀gbá mojúbà ọ̀ṣìlẹ̀ òjò náà kọ́ ṣé wọ́n ń bẹ lálàáfíà ara dédé àwọn adelé ọba lágùrà kéjùmọ̀rì ọba láàánú ó bá nìyẹn ní rí o ẹ̀yin sinmi ẹ̀yin gidi sinmi ẹ kò tẹ̀ ṣàṣẹ ọ̀rọ̀ gẹ́ olówó òdòrò mojúbà kábíyèsí olúbàrà dédé ẹ̀yin lọ́balọ́ba lágbègbè Ẹ̀gbá mojúbà kí n yí tèmi mọ́rin kọ́ bẹ́ẹ̀ nìyàn bá kóhun kò mọ̀ mí o lè yàn kóhun kò gbóhùn mi náà mojúbà afẹ́fàwòfọ̀ kí ọmọ màmá Grace Eniola Soyinka ìyín ṣọjọ́ ìbí kéjùmọ̀rì jọ̀wọ́ bá ní fi ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka lẹ́mìí gígùn àmì ọ̀rọ̀ rí kẹ́ẹ̀ṣe o olówó orí màmá Fọlákẹ́ Dúátì Soyinka ń ṣọjọ́ ìbí ó dẹ̀ ní 90 ọdún lókè ìpẹ́ nòbẹ́lò rẹ̀ ọmọ bíbí inú bàbá Samuel Ayọ̀délé ìyè kan ọ̀dẹ́mọ ìṣára ọba Samuel Akínsànyà rémọ̀ ń perí yẹn nígbà ayé rẹ̀ ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka dẹ̀ ní 90 ọdún lókè ìpẹ́ àjíǹde ara àti tẹ̀mí kéjùmọ̀rì jọ̀wọ́ fi ta wọ́n lọ́rẹ́ o ẹ̀yin gidi sinmi ẹ kò ṣàṣẹ ọ̀rọ̀ ìṣára ọmọ afọ́ta modi kógun máwọ̀lú ìṣára ọmọ bá dádé fi ẹwà wá ìṣára ọmọ adúrùnmádé ìṣára ọmọ adúrùnmóṣù ọmọ adúrùnmádé ọmọ adúrùnmóṣù fẹ́dìyẹ́jẹ́ ìṣára ré aláìlápòrú ọmọ ọdẹ atamátàsé ọmọ gbogbo ẹbọra ìṣára ọmọ awótó olùdáná ọmọ ṣẹ̀kẹ̀lóyè májànà máyùnbẹ́ ìṣára ọmọ erin gbogbo ọlá ọmọ ẹ̀fọn nìyí ìṣára ọmọ ìhun ṣe ni ọ̀yọ̀yọ̀ yọ̀ ọ̀yọ̀yọ̀ dákun máa yọ̀ mọ́ òun ṣe ni kò lè pani o ìṣára kọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka kákí ikú oríire 90 ọdún lókè ìpẹ́ ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka Ìjẹ̀gbá ẹ̀bà mi bí wọ́n lébi pé ṣé wọ́n nẹ́ àbí Wọlé Soyinka wẹ̀lẹ̀ Wọlé Soyinka o ṣòkòtò ìyádùn wọ̀ tí bàbá rí lẹ́ni lẹ́nu ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka ọmọ bíbí inú màmá Grace Eniola Soyinka ọmọbìnrin àlùfáà àgbà bàbá Canon J.J. Ransom Kuti Raymond Periyẹn lílé ìgbẹ̀yìn ẹni ṣàgbékalẹ̀ orin ògo ilẹ̀ Ẹ̀gbá látọdúnmọ́dún kọ́ńtè ní mátàtíyá orílẹ̀-èdè kọ́ńtè ní mákọrin orílẹ̀-èdè orin Ẹ̀gbá tí ń kọ tí wọ́n àbíbákọ̀ bàbá Canon J.J. Ransom Kuti rí kọrin ògo yẹn ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka tẹni 90 ọdún láyé bórí bá gbági gbọ́pẹ̀ bí kò bá fọ́ orí ọ̀hún aládìgbẹ̀yìn o ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka o nùbẹ́ẹ̀lù rẹ̀ Ẹ̀gbá mọ́lẹ́sàbí àgbòǹgbà kàlà Ẹ̀gbá ọmọ Áfíríkà bá ayọ̀rùn gbólẹ̀ túkẹ́túkẹ́túkẹ́ dédé ìgbà ré ẹjọ́ Ẹ̀gbá ń jàre Ẹ̀gbá ọmọ ajítọ̀wọ́ àlejò bọ́nú ọ̀bọ̀yìnbọn ìhó ogun Ẹ̀gbá rọ́mọ òṣìlẹ̀kùn gbálẹ̀kùnlé àwa rọ́mọ ajítọ̀wọ́ àlejò bọ́nú ọ̀bọ̀yìnbọn ìhó ogun dédé Ẹ̀gbá ìgbà kẹrẹ ẹjọ́ Ẹ̀gbá ń jàre ọmọ ṣẹkẹrú olówó ẹyọ àbàtàbútú ọlọ́rọ̀ lọmọ Ẹ̀gbá ọmọ aṣẹ́fọ̀ọ́dẹ ọmọ aṣọ apàtí bàbá àdẹ̀gbẹ̀ ọmọ aṣàlọ kó tó dìjà wàràwàrà Ẹ̀gbá lọmọ onígbẹ̀dú àlùlà àwọn Ẹ̀gbá lọmọ onígbẹ̀dú àlùlówó lọ́wọ́ àbíbákọ̀ Ẹ̀gbá rọ ọmọ àtìtìbápa ọ̀rúnlà yíyọ kẹ́lẹ́kẹ́lẹ́ ẹkùn tójókọ́ ẹni bá fọwọ́ tọ́ bàtà Ẹ̀gbá lójú onítọ̀hún á gbọ́ kọlá lójú àwọ̀ Ẹ̀gbá ọmọ onígbẹ̀dú àlùlà Ẹ̀gbá ọmọ onígbẹ̀dú àlùlówó lọ́wọ́ Ẹ̀gbá gbogbo ògbà ṣe ẹjọ́ Ẹ̀gbá ń jàre Ẹ̀gbá ọmọ alùpùpù bọ́tẹ̀jà kábíyèsí Aláké orí Ẹ̀gbá ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka ń ṣayẹyẹ ọjọ́ ìbí kéjùmọ̀rì ọba aláàánú
jẹ́ kí wọ́n ṣe púpọ̀ èdè wọn bá dá ọlẹ́gbẹ̀gbọ̀n ìjẹ́ kó yọrí sí rere o. Kábíyèsí Aláké orí Ẹ̀gbá ti ya àyájọ́ èní sọ̀tọ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣe àyájọ́ àti ọ̀sẹ̀ fún àjàdùn Lísàbí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o. Bí ènìyàn bá lọ́lọ́gbọ́n ayé ẹ jẹ́ ká yìn wọ́n nígbà ayé wọn, kò ń ṣe gbà ìyá bá kú nìkan rẹ àmá má sọ ohun èèyàn bá ti ṣe ìyẹn máa dùn pọ̀ o. Kábíyèsí Ẹ̀gbá ń dọ̀tún, Adé dọ̀tún, Ẹ̀gbá ń dọ̀tún, Fẹrẹ̀wú jígí alábàjá ṣẹ́gi. Ẹ̀gbá ń dọ̀tún, Ẹ̀gbá ń dọ̀tún, àbàjá dídùbú ọmọ kùkẹ́nù. Ẹ̀gbá ń dọ̀tún, àjànàkú ṣelú màdú 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 èrìn ayó bí ẹni àánú. Ẹ̀gbá ń dọ̀tún. Kábíyèsí ọmọ ẹni dára ìyá yín dára dídí àtẹ. Kábíyèsí ìyá yín kò dọ́kọ rí, iṣẹ́ rẹ̀ ní o. Ọmọ ròóre ọmọ líka ìtòkó ọlọ́jà obìnrin afẹrúwẹ́rẹ́ rẹ̀ mọ líka kò gbọ́n púpọ̀ ó bọ́gọ́jọ lọmọ ẹrú kárí ọmọ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ará Akémàdó pàjọ méjì ọmọ àjọpẹ̀rú máma àjọpẹ̀kọ ẹrú rẹ̀ ń sé ní ẹ̀kọ́ kò má fi nìyàn. Ọmọ kó lè péku kó péku, kó lè pààrọ̀ kó pààrọ̀. Ìkọ̀gọ́rùn lódò rè kó má gbà ó. Abilakéré mú mọ́ abilakéré mú mọ́ n kò mẹ́ta náà tún ṣòro. Ariwo abilakéré mú mọ́ abilakéré mú mọ́ n kò mẹ́ta náà tún ṣòro. Kábíyèsí ará Akémàdó. Kábíyèsí ará Amọ́ Ẹlẹ́sẹ̀ akòlára jìjì. Kábíyèsí ará ìjẹun ọmọ olójúgbé. Kábíyèsí ìgbèyìn ẹ̀sù ọmọrè kórè. Kábíyèsí abiléjọrò ìdágìrìgìrì tí dábọ̀ lójú àlá ẹ̀yìn pé òun adébọ̀rẹ́ rẹ̀ bí eku ọgbó adàwọ̀n gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ òun ajága àṣẹ òkè àkà sí lọ́tọ̀ méégún lórí òkè àkà sí ìkorò níjà ọlọ́tẹ̀ ìgbèyìn ẹ̀yìn lọ́mọ atẹ́rìwò sílẹ̀ bẹ́ẹ̀ kò wọ́ èyí lọ́mọ ìwọ̀n lò bí ẹni ìlú àgẹ̀rẹ̀. Ọmọ onígbòkiri bíi ti bá àgbà fín ọmọ agbègbìrà gẹ́gẹ́ bí àwòdì. Ọmọ òjòrújọba ọmọ adùnkí ìjìbọ̀tẹ̀. Ọmọ àwíkẹ́jìdé afọ̀kílì ògbóṣẹ́ àwíkẹ́jìdé ọmọ orò nígbàgbé. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká dàádọ́rùn ọdún láyé òye. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká dàádọ́rùn o. Olúwa kó jẹ́ kó ṣe púpọ̀ o. Ariwo Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká dàádọ́rùn ọdún láyé òye. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká dàádọ́rùn ọdún láyé òye. Olúwa jọ̀wọ́ jẹ́ kó ṣe púpọ̀ o. Mo ti sọ yìí ná Èdùmàrè dábì sí kí n rí ìmúrẹ̀ sọ bí ké ń ta ìgbọ̀rọ̀ pọ̀lá bí ké ń ta ìgbọ̀rọ̀ pọ̀ lówó lọ́wọ́ ọlá ẹ̀kú mẹ́wàá ó ti jẹ ìkànnì ọmọ abídẹ̀ ṣòro ọmọ awérílíyè ni bùnmi ọkọ bùnmi ayélujára onígbà ohun lọ́nà fún èmi lọ́mọ sàrùmí ọlọ́wẹ̀ á ṣẹ̀rùbọ̀tì màgó máa tọ́ máa là máa yè. Màgó máa tọ́ máa là máa yè. Olúwa kó fèrè sí iṣẹ́ ni o. Ọ̀jọ̀gbọ́n Ṣóyínká wọ́n jẹ́ òǹkọ̀tàn tó fi gbọ̀rọ̀ jẹ́ ka èdè. Wọ́n jẹ́ ògbóǹtarìgì nípa eré orí ìtàgé. Wọ́n tún jẹ́ àgbà òǹkọ̀wé àti olùkọ́ tó jẹ́ pé omi ọgbọ́n wọn kò ní gbẹ láéláé. Wọ́n jẹ́ èèyàn pàtàkì láwùjọ nílẹ̀ Nàìjíríà níbí àti káàkiri àgbáńlá ayé. A rí ipa wọn nínú ètò ẹ̀kọ́ nípa eré orí ìtàgé àti ìwé kíkọ àti kíka ewì èyí tí a mọ̀ sí poetry nílẹ̀ yìí ni o tàbí ní òkè òkun àti káàkiri. Wọ́n ti lọ káàkiri àgbáńlá ayé. Wọ́n jẹ́ ẹni pàtàkì, wọ́n jẹ́ ẹni yìí. Èyí tí wọ́n wá ń ṣe ọjọ́ ìbí 90 ó jẹ́ nǹkan tó làmìlaka nínú ìgbé ayé wọn. So ó sì jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní láti gbárùkù tì wọ́n láti ṣe kíni láti fún wọn ní ọlá àti iyì àti ẹ̀yẹ èyí tó tọ́ sí wọn nítorí pé ọwọ́jà eré wọn ó ka ilé ó ka oko. Kábíyèsí ooo kábíyèsí ó ní bàbá ló kí bàbá kábíyèsí ó ní bàbá ló bàbá wa ẹ kú yí kalẹ̀ ooo. Bàbá wa ẹ kú yí kalẹ̀ ooo.
Wole Soyinka ọmọwé máa ní ọmọwé máa ní ọmọwé máa ní bàbá wa ọmọwé máa ní o ọmọwé máa ní ọmọ Wole Soyinka ní ọmọwé ọmọwé ní ọmọwé ní ọmọwé ní bàbá wa ọmọwé ní. Ó kábíyèsí Nàìjíríà wíyé ní àwọn ọ̀nìyà native land. No tribal of believer in brotherhood. Nigeria God, how proud to serve our sovereign mother. Kábíyèsí, kábíyèsí, bàbá bá wà lábẹ́rẹ́. Kábíyèsí, orí wa lẹ́gbọ̀n kábíyèsí aborí balẹ̀. Ó wà borí balẹ̀ o. Kábíyèsí aborí balẹ̀. Ó ẹ lọ kàwé àgbà. Gbogbo yín pátá ẹ lọ kàwé àgbà. Bẹ́ẹ̀ o bá rẹ̀ lé ìwé o. Ẹni tí kò bá tún rẹ̀ lé ìwé. Bí ti ta ìwé ojú là. Bí ti bàbá wa wọlé yìí. Ó ẹ lọ kàwé àgbà. Kábíyèsí sọ fún wọn kó lọ kàwé àgbà. Ẹni tí ò bá rẹ̀ lé. Ẹni tí ò bá rẹ̀ lé ìwé. Tí ò bá rẹ̀ lé ìwé. Àwọn ní bàbá kábíyèsí Ẹ̀gbá Aláké. Ṣáyìn ní bàbá Ẹ̀gbá Aláké. Bàbá mi kì í ṣẹ̀gbẹ́ wọn kò bá yẹ lò mọ́. Bàbá mi kì í ṣẹ̀gbẹ́ wọn kò bá yẹ lò mọ́ o. Ó kábíyèsí tóńtó àràbà tóńtó súkẹrẹ súkẹrẹ màdúrà kí ìdí àjọ ẹ̀ka kì í sí ìgbẹ́ o. Kì í sí ìgbẹ́ kábíyèsí kì í sí ìgbẹ́ ó kì í sí ìgbẹ́ kì í sí ìgbẹ́ kì í sí ìgbẹ́ kì í sí ìgbẹ́ májídé tóbi ẹ̀ á lọ ẹ̀ bọ̀ ẹ̀ o àwọn olè wà. Ó yà lọ ẹ̀ á bọ̀ o ẹ̀ ní bá olè wà. Kábíyèsí àdúrà èyí ní iná. Báwo ní àkàn ó dàgbà olúwa o. Ògùnù kọ́ àìbáwo wọn wọ̀. Kábíyèsí àìbáwo wọn ẹ̀jẹ̀ kábàwo wọn wọ̀. Kábàwo wọn wọ̀ wọ́n o. Kábàwo wọn wọ̀ wọ́n. Olójó gbòdù àwọn ìjà wò lọ kúrúkọ́ jògbòdù o.
ariwo yìí náà o. Kábíyèsí o, Aláké ẹ̀dá o, àgbẹ̀jì rẹ̀. Kábíyèsí ọmọ wa yé bẹ́ẹ̀jì rẹ̀. Ẹ̀yin lọ́mọ gidi lọ́wọ́ ò táyé ń bẹ̀. Lẹ́yìn lọ́mọ tiwa ò táyé. Àmọ́ sílé dápá wọn ò wọ́n dé wọ́n dé. Ọ̀rọ̀ wa ó máa yọ. Kábíyèsí o, ayé bẹ́ẹ̀jì rẹ̀. Ìwọ lọ́mọ onígbùnú ò táyé ń bẹ̀. Ìwọ lọ́mọ onígbòyà ò táyé ròyìn. Àlọ́ sílé ìtàpàrẹ̀ ò àbúrẹ́ ẹ̀dáde. Ọ̀rọ̀ rẹ̀ ó ti dá. Ẹ̀yà wọn tọ́pà ẹ̀dí bẹ̀rẹ̀ kọ́nà wọ́n sókè. Ọmọ tuntun mọ́ ẹ̀dí bẹ̀rẹ̀ kọ́nà wọ́n sókè. Àwọn bẹ̀rẹ̀ lẹ́nu ọwọ́ òyìnbó. Bí ti wọlé lóyún bá àwọn bẹ̀rẹ̀ lẹ́nu wọ́n sókè. Ọdún kọ́ ẹ̀dí bẹ̀rẹ̀ kọ́nà wọ́n sókè. Gbogbo ẹni máa bẹ̀rẹ̀ kọ́nà wọ́n sókè. Àwọn bẹ̀rẹ̀ lẹ́nu ọwọ́ òyìnbó. Kábíyèsí, bàbá ti lé wọn léré o, àwọn tó máa sáré, ábí níbi ìjà bìbìbì, ó jura wọn lọ, ábí níbi ìjà bìbìbì, àwọn ọgbọ̀n sáré. Ó bàbá ti lé wọn léré o, àwọn tó máa sáré, wà láyé dá láyé. Kẹ́yìn náà káyọ̀ tó máa dé ọ̀sán tàbí ní eré èjì. Bẹ́ẹ̀ni náà jù pàkúrú èjì lè yá mẹ́ta. Bàbá lè wá léré, àwọn kan máa sáré. Àbí níbi ìjàbí ìdì. Ó jura wọn lọ àbí níbi ìjàbí ìdì. Àwọn kan máa sáré. Bàbá lè wá léré, àwọn kan máa sáré. Bàbá lè wá léré, àwọn kan máa sáré. Àbí níbi ìjàbí ìdì. Àwọn kan máa sáré. Ẹ jọ̀wọ́ ẹ lọ kàwé ẹ̀gbà. Ẹ kàwé ẹ̀gbà. Bẹ́ẹ̀ bá lè lé ìwé. ọ̀jọ̀gbọ́n ni wọ́n, òǹkọ̀wé ni wọ́n, akọrin ni wọ́n, akọ̀wé ni wọ́n, ajàjàgbara ni wọ́n, ẹni tí kò ń fẹ́ kí ìyà jẹ mẹ̀kúnnù ni wọ́n, ẹni tí ò kì í fẹ́ kí wọ́n fìyà jẹ èèyàn ni wọ́n, ẹni tó máa ń gba ọ̀rọ̀ èèyàn rò ni wọ́n, ẹni tí ó máa ń ronú jinlẹ̀, ẹni tó máa ń ronú ju
ibi tí èèyàn lè ronú dé lọ ni wọ́n, èèyàn dẹ̀ tún ni wọ́n, ọkùnrin ni wọ́n, bàbá dẹ̀ ni wọ́n. ògún ni wọ́n ti mú òfìjòyè torí bá bàbá pàdé ògún ti kọ́ bàtọ́ ẹni tí ó kó
Ògùn tó lòrìṣà oko, ògùn tó lòrìṣà, ẹni náà tó lòrìṣà kó wí, ògùn tó lòrìṣà, ẹni náà tó lòrìṣà kó wí, ògùn tó lòrìṣà, ẹni náà tó lòrìṣà kó wí, ògùn tó lòrìṣà, ẹni náà tó lòrìṣà. Ó ṣòfò ẹ̀rọ kú ẹ̀jẹ̀ ká ṣe mọ́ ṣe kó lè bá àdìbò ṣe yẹ kó rí bàbá Wole Soyinka ẹ̀ṣẹ̀ àdọ́rọ̀ ọdún lọ́dún ẹ̀ṣọ̀ gọ́ọ̀lù bàbá Alake ní káàkiri kọmíṣánná wa ní káàkiri gbogbo mínísítì wa ní káàkiri wọ́n ní àṣọdúnmọ́ nígbà tí àwọn àṣọdúnmọ́dún aṣọ́rọ̀mọ́rọ̀ bẹ́ẹ̀ ní sábà àṣọrọ̀mọ́rọ̀ wọ́n lọ́dọọdún ní gbèrègùn lé máa lé sí lọ́dọọdún ní o ẹ̀yà bàdà o ẹgbẹ̀rún ọdún àbẹ́ ẹgbẹ̀rún ọdún nítorí orí dẹ́lùkú bá tọ́ lọ́wọ́ rẹ̀ gbé mo ní bàtẹ́tẹ́lé àti ọ̀rọ̀ bàtẹ́tẹ́lé ọwọ́ tọ́ àti ọ̀rọ̀ bàtẹ́tẹ́lé ọwọ́ tọ́ bẹ́ẹ̀ àti ọ̀rọ̀ bàtẹ́tẹ́lé ọwọ́ tọ́ bẹ́ẹ̀ àti ọ̀rọ̀ bàtẹ́tẹ́lé ọwọ́ tọ́ bẹ́ẹ̀. God bless Nigeria. Lórí òkè
àwọn ọmọ tó wà ń bí báyìí ọmọ Soyinka ni ọmọ Soyinka cultural exchange program essay finalist tó wá láti ìlú Gombe láti ìlú Kaduna Delta Abia Ọ̀ṣun Ọ̀yọ́ Ondo Delta State Anambra Ebonyi gbogbo wọn á wá láti ìlú wọn wọ́n wá celebrate dádì wa Kongi so mo pé láti 15 years ago a ti ń celebrate àwọn ọmọ school wọ́n ti ń celebrate bàbá wa Soyinka wọ́n ti dé ní ìlú mbàyí gọ́fúnà náà mọ̀ pé àwọn ọmọ yẹn wọ́n wà bí báyìí wọ́n wá celebrate Soyinka ń sìn wọ́n wá wo tọ́ tó pọ̀ ń bí báyìí tí wọ́n bá ṣe tán wọ́n máa ṣeré wọ́n máa ṣe spoken words wọ́n máa ṣe ewì láti kí bàbá wa Soyinka ẹ ṣé o wí o wí o wí o ẹ ṣé sà. ọmọ rere ìsáṣẹ́ ọmọ ògùn kì í ṣọ̀lẹ ẹbẹ̀rẹ̀ dẹ́rù ọlọ́run bẹ́ẹ̀ mú wa ẹ̀tẹ̀ra mọ́ṣẹ́ o ìṣẹ́yà ọmọ ògùn ìṣẹ́yà 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 ọmọ ògùn
a noble laureate shining so bright. Wole Soyinka, a name that is known so well, a literary giant, his works compel. Through his works, he speaks truth to power, a fearless critic in each passing hour. He weaves words into tapestries so fine, a master storyteller all the time. From the lion and the drum to death and the king's horseman, his words has treasure in every line. Every line paints a picture so bold. A champion of justice, his words never grow old. Through his works, he speaks truth to power. A fearless critic in each passing hour. Wole Soyinka, a legend in his own right, a shining star on the literary life. Thank you. Our royal fathers, royal mothers, distinguished audience, members of the observers, and my fellow students. I am Adebaju Oluwapamileriayo from the Saint Citadel of Learning, Abeokuta Grammar School. We all gather here to celebrate a icon, a beacon of hope, even at the darkest times. Wole Soyinka's life is a testament to the power of perseverance and patience. Let us draw hope from his unwavering commitment to truth and justice. Let us choose to believe that the government will hear our plea and deliver us from its promise. Let us hold on to hope, despite knowing that the road ahead of us are uncertain. Today, we are here to honor a legend, Wole Soyinka's legacy. I want every one of us to always remember that hope is the only spark that ignites the flame of progress. Let us draw strength from its example. Let us continue to be steadfast and persevere despite the challenges that face our nation. Wole Soyinka's example is giving us the courage to keep pushing forward for a better Nigeria. Today, we celebrate a man that embodies the spirit of determination and resilience. Let us draw strength from its example. His life has shown that even in the face of adversities, hope can prevail. Let us continue to be persistent in our pursuit for equality and justice. And I know that with one voice, our collective effort, all our efforts will yield to fruit. And we'll sing a better song to our leaders to make up towards building a better future for all. Thank you very much. On July 13th, in 1934, in our home Netherlands, a certain beautiful woman delivered a baby boy. God is wonderful. Yes, God is wonderful. Yes, God is wonderful. After few years, when he was 2 years old, the child who supposed to be taking early morning nap at his mother's back was seen on his way to school. In those days, when your hands are not crossed over your head to reach the left ear, you cannot attend any school. But this little smart boy was so determined, refused to be stopped from joining his older siblings. And that was it. He started schooling at that age, when his age mates were still sucking their mother's breast. God is wonderful. God is wonderful. That little boy is now a national pride, a global citizen, a brilliant intellect, a
Oh,
ò bó ṣe jó. Ẹ̀mí wọn káàbọ̀ onílé àkọ́tù onílé àkọ́tù ẹ̀dá lè tẹ̀wá wá tẹ̀wá wò sẹ́sì tẹ̀wá wò bó ṣe jó. Táṣítáṣí yìí o.
ìlú rẹ̀ o ẹni ìlànà kó bọ́ sáàgó. Ìjọ rẹ̀ o ẹni ìlànà kó bọ́ sáàgó. Ẹni ìlànà kó bọ́ sáàgó. Àṣẹ̀ṣẹ̀ túnṣe bí o bá ṣe yí kan ó ṣe yí sí àṣẹ̀ṣẹ̀ túnṣe. Bí o bá ṣe yí kan ó ṣe yí sí àṣẹ̀ṣẹ̀ túnṣe. Bí o bá ṣe yí kan ó ṣe yí sí àṣẹ̀ṣẹ̀ túnṣe. Wade o. Ọ̀làjú ti ṣẹ̀ wá. Ẹ̀ka ilé ibẹ̀ lọ́làjú ti ṣẹ̀ wá. Àwa ẹ̀ka rẹ̀ máa lè jẹ́. Ẹ̀ka ilé ibẹ̀ lọ́làjú ti ṣẹ̀ wá. Àwa ẹ̀ka rẹ̀ máa lè jẹ́. Ibẹ̀ lọ́làjú ti ṣẹ̀ wá. Ẹ̀gbá ilé ibẹ̀ lọ́làjú ti ṣẹ̀ wá. Mẹ́rin lè fà, èmi mẹ́rin lè fà. Òwò ọba Jíbọ́sì ẹ̀gbá ní Bákúrà yòóyọ̀ ẹ̀gbá ní òkè ẹ̀nà ń pọ̀ sílẹ̀ ìjọba ẹ̀gbá ní kábíyèsí aládé sílẹ̀ ẹ̀gbá ní mo wá fẹ́ padà sílẹ̀ òun torí pé wọ́n mú lọ́rọ̀ kí o àgbàkọ́rí wọ́n tó rọ̀ jẹ́ owó ilé òkè rọ́rọ́ àwọn ìrẹ́ni kúrò tòun ọmọ àsùnkúgbọ̀yẹ̀ ọmọ sí rẹ̀ gbọ̀yẹ̀ òun ló kọ́kọ́ gbàdé àsùnkúgbàdé bàbá yìí jẹ́ o Gbàgùrà ayọ̀yẹ̀ Gbàgùrà àṣùrọ̀ ọmọ àfi pọ́npọ́n lọ́ta òkè ẹnu ń bọ̀ sílẹ̀ níjẹba ọmọ mẹ́rẹ̀ kò kéré ọmọ rẹ̀ kò kà ó dé ìpínlẹ̀ sílẹ̀ ó lọ bàtà àràdá kí n tọ́ ní o ẹ̀yin ọmọ tó sàbí àtọ̀gbọ́ akálà lákẹ́jọ́ mi nìyá rẹ̀ olúwọlé ará akéwà tó méjì ọba jọbẹ̀rú mọ́jọbẹ̀mọ́ ọmọ ẹni ní sí ni ọkọ̀ kì í sí ni ẹ̀yin ọmọ tó sàbí àtọ̀gbọ́ akálà ẹ̀sùn mọ́ bí ẹjọ́ rẹ̀ náà bàbá tó fẹ́ rí lọ́mọ àwọn ọlọ́mọ ọ̀run là ń ṣèkà ẹni bá ṣe lọ́sàn-án ní onífọ́ ara rẹ̀ lọ kí ló ṣe tó pàtó ṣe ń lẹ̀ bàbá wa ó gbà àdìmọ́kà àpapọ̀ olúmọ ọkọ̀ mi sẹ́kùsẹ̀kù ní mọ́kà omi ọdún òkúra wa fún ọmọ àwọn ọlọ́mọ sílẹ̀kùn kalẹ̀ fúnlẹ̀ o àwọn ọlọ́mọ ọgbọ́n ló ṣàbí ẹ̀rọ òkú àkàrà o kábíyèsí alákẹ́ o mo tún mọ́ bá ní wọ̀nyí jẹjẹ mo sì tún bá ní wọ̀nyí gbẹ̀fọ̀ àwọn ọmọ mi lọ bá pa ọmọ bá pa mí o ọmọ bá pa mí ọmọ bá pa mí o mo ṣe bàrẹ̀ kábíyèsí alákẹ́ o alákẹ́ ìpínlẹ̀ ẹ̀fọ́ o mo ṣe bàrẹ̀ bàbá mi ọmọ bá pa mí o mo ní wọ̀nyí jẹjẹ mo sì tún bá ní wọ̀nyí gbẹ̀fọ̀ arábọ̀ mi ọmọ pa ọmọ bá pa mí o ọmọ bá pa mí o. Lọ́làjú ti ṣẹ̀ wá. Ẹ̀ka ilé ibẹ̀ lọ́làjú ti ṣẹ̀ wá. Àwa ẹ̀ka rẹ̀ máa lè jẹ́ ẹ̀wẹ́lẹ́wẹ́ tún wẹ́wẹ́lẹ́. Àpò máa fẹ́ jọ fún ara wa. Àpò máa fẹ́ jọ fún ara wa.
pè é lówe láyé àrẹ̀sà mo dábò mẹ́fà ẹ ò máa pè é lówe láyé ìsẹ̀yìn mo ra kókó mo ra yan mo ra sanyán bàbá àfọlẹ́ ló pèlè èyí òjò àfọlẹ́ ló pèlè èyí òjò àfọlẹ́ ló pèlè èyí òjò. Very passionate. Let's celebrate these wonderful children. And he's getting gooder and gooder and gooder. Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.